A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn olùfẹ̀hónúhàn ṣẹnugbálágún sí ìkìlọ̀ ọlọ́pàá lónìí bí wọ́n ti kàn sígboro láti ṣe ìfẹ̀hónúhàn tako ìrúfin orí ẹ̀rọ ayélujára cybercrime àti ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìṣelòdì sí àṣẹ pàjáwìrì tí ó wáyé ní ìpínlẹ̀ Rivers. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Take It Back Movement ni ó ṣe àgbékalẹ̀ ìfẹ̀hónúhàn níbi tí àwọn olùfẹ̀hónúhàn ti kórajọ sí abẹ́ ìlúmọ̀ọ́ká afárá Ìkẹjà kí wọ́n tó tẹ̀síwájú lọ ilé ìjọba ìpínlẹ̀ Èkó àti ilé ìgbìmọ̀ aláùsá ìpínlẹ̀ Èkó láti sọ ẹ̀dùn ọkàn wọn pẹ̀lú bí ètò ààbò ṣe gbópọn tó. Ìfẹ̀hónúhàn yìí lọ wọ́ọ́rọ́wọ́. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ kan tí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókùn rọ àwọn olùṣètò ìfẹ̀hónúhàn kí wọ́n fagilé ìgbésẹ̀ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àsìkò tí kò dára, pàápàá jùlọ bí ó ti bọ́ sí ìgbà kan náà pẹ̀lú àyájọ́ ọjọ́ àwọn ọlọ́pàá National Police Day. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti ní pẹ̀lú ìlànà lágbàáyé láti fi sàmì ayẹyẹ iṣẹ́ ọlọ́pàá ní ìjọba àpapọ̀ fi kéde ọjọ́ 7 oṣù kẹrin gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ àwọn ọlọ́pàá. Wọ́n ní àwọn kò mọ ìdí tí ìfẹ̀hónúhàn ṣe máa wáyé ní ọjọ́ kan náà pẹ̀lú àyájọ́ ọjọ́ àwọn ọlọ́pàá, wípé èyí jẹ́ ìgbésẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àgbékalẹ̀ láti fi tàbùkù iṣẹ́ ọlọ́pàá àti orílẹ̀-èdè lápapọ̀. Fún ìdí èyí, kí wọ́n má jẹ́ kí ìfẹ̀hónúhàn wáyé, ṣùgbọ́n ẹgbẹ́ Take It Back Movement kọ etí ìgbọ̀n bí wọ́n ṣe tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn. Wọ́n ní èyí jẹ́ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. Pẹ̀lú ìtọ́ni láti ọ̀dọ̀ adarí National Coordinator Jùwọ́n Sànyàolú ni wọ́n fi mórí lé Aláùsá lọ sí Ọjọ́ta àti Gani Fáwẹ́hìnmí Park níbi tí Sànyàolú yóò ti bá wọn sọ̀rọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Awuyewuye mìíràn tún ti bẹ́ sílẹ̀ lórí ìlúmọ̀ọ́ká ọkùnrin bí obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky bí baálẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó ṣe fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe wípé àwọn ni wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú aláfẹ́ ènìyàn yìí láti san owó àbẹ̀tẹ́lẹ̀ tí ó fi jayé ọba lákòókò tí ó yẹ kí ó lo ìgbà nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Àwọn náà ni ó lò láti rí mílíọ̀nù náírà 35 million naira gbà jáde nípasẹ̀ POS ní agbègbè láti fi san owó àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi fún un ní àǹfààní àti jayé ọlọ́ba. Baálẹ̀ ìlú Kirikiri Olóyè Babalọlá Ṣàbí tí gbogbo ènìyàn mọ̀ sí baálẹ̀ tí ò gbàgbàkúgbà, baálẹ̀ no nonsense, ni ó ṣe ẹ̀sùn wípé káàdì ATM 6 ni Bobrisky fàyàwọ́ wọlé sínú ọgbà ẹ̀wọ̀n àtúnṣe tí ó fi rí gbogbo owó tí ó nílò gbà fún ìgbáyégbádùn ara rẹ̀. Ṣàbí tú àṣírí yìí níbi ìpàdé town hall tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti fi sàmì ayẹyẹ ọ̀sẹ̀ àwọn ọlọ́pàá National Police Week. Baálẹ̀ ṣàlàyé wípé Bobrisky kò lo gbogbo àkókò rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n, kàkà bẹ́ẹ̀ inú ilé aládàáni kan ni wọ́n gbà fún un lẹ́yìn odi ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n bá ṣe ètò rẹ̀. Baálẹ̀ ní kí àṣírí tó tú, gbogbo ènìyàn ní ìgbàgbọ́ wípé inú ọgbà ẹ̀wọ̀n ni Bobrisky wà láìmọ̀ wípé ìgbé ayé ìrọ̀rùn ni ó ń gbé láàrin ìlú. Ṣàbí ní bí òun ṣe dá sí ni àṣírí fi tú. Ó ní gbogbo àwọn oníṣòwò POS ni òun ránṣẹ́ sí láàfin pẹ̀lú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC láti dá sí. Níbẹ̀ ni wọ́n ti ríbi tọpinpin gbogbo ìdúnàdúrà tí ó ṣe lórí ẹ̀rọ ayélujára transactions. Baálẹ̀ ní ìrọ̀rùn tí gbogbo ìdúnàdúrà yìí fi wáyé ṣe àfihàn wípé ó lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe nínú. Àbí báwo ni wọ́n ṣe lè rí 35 million naira gbà jáde lágbègbè? Èyí kò lè jẹ́ iṣẹ́ ẹnìkan. Gbogbo òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ yìí ni wọ́n ti jáwé gbélé ẹ̀ fún. Bákan náà ni Ṣàbí ní wọ́n ṣe ìdánimọ̀ ilé tí Bobrisky gbà
tó ń gbé, wọ́n sì ti wó ilé ọ̀hún. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti EFCC ni wọ́n jọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un lórí ìṣẹ̀lẹ̀ yìí. Baálẹ̀ ní gbogbo ohun tí òun mọ̀ lòun rò fún wọn pátápátá pẹ̀lú àtìlẹ́yìn nítorí gẹ́gẹ́ bíi baálẹ̀ òun kò lè jẹ́ kí ìwà ìbàjẹ́ yìí lọ lọ́fẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti jáwọ́ lórí ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí ọ̀kan lára àwọn lọ́balọ́ba tí ó gbayì jù lórílẹ̀‐èdè lẹ́yìn tí ọ̀pọ̀ ènìyàn bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí. Emir ìlú Kano Muhammadu Sanusi ni ó ti ń ní fàákájà lórí ipò emir pẹ̀lú ìbátan rẹ̀ Aminu Ado Bayero tí wọ́n ní ó ń jẹ ìgbáládùn àtìlẹ́yìn ìjọba. Síwájú ayẹyẹ Eid-el-Fitr tí ó wáyé ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano fòfin de ayẹyẹ Durbar pẹ̀lú ìfòyà wípé ó lè yọrí sí fàákájà. Ṣùgbọ́n Sanusi padà gun ẹṣin lẹ́yìn àdúrà yídì bí àwọn fijilantànté ṣe kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀. Èyí yọrí sí fàákájà níbi tí wọ́n ti gún ẹnìkan pa. Èyí ló mú iléeṣẹ́ ọlọ́pàá ránṣẹ́ sí Sanusi kí ó fi ojú hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá. Ṣùgbọ́n ìgbésẹ̀ ọlọ́pàá yìí dá họ́wùhọ́wù sílẹ̀ bí wọ́n ti ní èyí ṣe àfihàn ìtàbùkù sí orí adé. Lẹ́yìn awuyewuye tí àwọn tí ọ̀rọ̀ kàn náà dá sí i ni ọ̀gá ọlọ́pàá wá ní ó dáa kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kúkú lọ Kánò lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Sanusi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán BBC. Ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo ti yọ olólùfẹ́ tuntun olórin Two-Face Honorable Natasha Osawaru Irobosa láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kúrò ní ipò Majority Leader. Osawaru ni wọ́n yọ pẹ̀lú Charity Agwaberagan kúrò ní ipò Majority Leader ṣùgbọ́n Honorable Blessing Agbẹ́bakò àti Maria Edekọ tí àwọn náà jẹ́ ọmọ ẹgbẹ́ PDP ṣì gba ipò wọn gẹ́gẹ́ bí agbẹnusọ àti igbákejì agbẹnusọ. Bákan náà ni ilé-ìgbìmọ̀ yọ orúkọ Honorable Yekini Idaye kúrò ní ipò Adámọ̀lẹ́kùn Chief Whip. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn lẹ́tà tí adelé alága APC Jarrett Tenebe fi ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ lẹ́yìn tí PDP pàdánù ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ aṣòfin sí ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kò dín ní ènìyàn 15 níbi tí a ti rí àwọn ọmọdé àti àgbàlagbà tí wọ́n fi ara pa níbi ìdúgbàmù kìlógíráàmù 25 sìlíńdà gáàsì tí ó wáyé nínú ṣọ́ọ̀bù kékeré kan tí wọ́n kọ́ sáàrin ilé onílẹ̀ tí ó ní yàrá aládàáni self-contained rooms 15 àti ṣọ́ọ̀bù 7. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá ọjọ́ Àìkú ní ojúlé 12 òpópónà Amosun Ìjọra Bádíà, ìjọba ìbílẹ̀ LCDA Àpápá Ìgànmú, ìpínlẹ̀ Èkó. Iná yìí ni wọ́n ní ó ṣẹ́yọ látara sìlíńdà tó ń jò tí ó fi ràn mọ́ dé ibi èéfín wà kí ó tó yọrí sí ìdúgbàmù. Gbogbo àwọn tí wọ́n fi ara pa ni wọ́n ti ṣètọ́jú. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó ní kò sí ẹni ìfarapa rẹ̀ kọjá ìtọ́jú, gbogbo wọn làlàáfíà ti ń dé bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé lábẹ́ Umbrella Nigerians in Diaspora Organization (NIDO) ti ń béèrè fún ìrànlọ́wọ́ alága àti ọ̀gá àgbà ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé (NIDCOM) Àbíkẹ́ Dábírí-Ẹrẹwà wípé kí ó túbọ̀ gbájúmọ́ ọ̀nà àbáyọ sí ìṣòro wọn. Wọ́n ní àsìkò yìí ni ó yẹ kí àwọn mọ ipa ipò rẹ̀ fún ìgbáyégbádùn wọn ní gbogbo orílẹ̀-èdè tí wọ́n tẹ̀dó sí. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alákòóso ẹgbẹ́ NIDO Fádùrì Olúwadáre Joseph ní ẹgbẹ́ yìí ti ní àjọ yìí nílò láti túbọ̀ gbé ìgbésẹ̀ lórí àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè kí wọ́n lè fi ipò wọn darí àwọn olùdásílẹ̀ ilé-iṣẹ́ sí Nàìjíríà. Wọ́n ní láti ìgbà tí wọ́n ti dá àjọ yìí sílẹ̀, àwọn kò fi ìgbà kankan mọ rírì rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni àwọn kì í rí ìrànlọ́wọ́ bí àwọn bá nílò ìjọba lórí ìṣẹ̀lẹ̀ tàbí ohunkóhun, ṣùgbọ́n
ohun kan tí àwọn mọ̀ dájú ni wípé egungun gbígbẹ Nàìjíríà ṣì máa padà sáyé. Gbogbo àwọn tí wọ́n sá kúrò lórílẹ̀-èdè ni wọ́n ṣì máa padà sílé. Wọ́n ní ìgbà kan rí ni a gbọ́ nípa Ghana Must Go, bẹ́ẹ̀ a ṣì ní àwọn ọmọ Ghana kọ̀ọ̀kan tí wọ́n sì fọ́nká sí orílẹ̀-èdè àti ibòmíràn. Ọ̀pọ̀ wọn ti padà sílé nítorí orílẹ̀-èdè wọn ti dára padà ju Nàìjíríà tí wọ́n sá wá nígbà náà. Ọjọ́ kan Nàìjíríà náà ṣì máa dára sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèrébìnrin àti olùṣètò sinimá Ìyábọ̀ Òjó ti ṣàlàyé wípé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú olùṣètò orin Paul Okoye tí gbogbo ènìyàn mọ̀ sí Paulo kò lè yọrí sí ìgbéyàwó. Lórí ètò Your View lórí amóhùnmáwòrán TVC ni Òjó ti farahàn tí ó sì ṣàlàyé wípé ètò ìbáṣepọ̀ àwọn méjèèjì tẹ́ ara wọn lọ́rùn, kò sí ètò láti ṣe ìgbéyàwó. Ìyábọ̀ Òjó ní oníṣàṣekára workaholic ni àwọn méjèèjì, àwọn sì mọ rírì ààyè tí àwọn ní fún ara wọn. Ìyábọ̀ ní gbogbo ìgbà tí òun bá ti nílò àti dá wà ni òun máa ń gbé báàgì òun kọjá sílé òun. Òye sì yé Paulo, ó bu ọ̀wọ̀ fún ìpinnu rẹ̀. Ìyábọ̀ tẹnumọ́ wípé ìbáṣepọ̀ wọn dá lórí àsọyépọ̀ àti ọ̀wọ̀, mutual understanding and respect. Àwọn kò sì ní lọ́kàn àti gbé e lọ ìpele mìíràn. Nínú oṣù Kejìlá ọdún 2022, nígbà ayẹyẹ ọjọ́ ìbí ọdún 55, 45 ni Ìyábọ̀ kọ́kọ́ ṣe àfihàn Paulo lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.